Kọ́mẹ́ǹtì yìí wà lábẹ́ fídíò mọ́mì tí wọ́n wàásù tí mo post yẹn pé tí ọkùnrin àti obìnrin bá ti ń fẹ́ra wọn tán bá ti ń bára wọn sùn wípé ọkùnrin yẹn máa kórìíra rẹ̀. So mo rí kọ́mẹ́ǹtì tó pọ̀ nísàlẹ̀ rẹ̀ pé ẹnìkan tiẹ̀ sọ pé àwọn tí pé kì í ṣe gbogbo èèyàn ǹjẹ́ wọ́n mọ nature ti ọkùnrin tí wọ́n ń tẹ̀lé ẹni tó ti fẹ́ tẹ́ ti dóra yín ṣé wo mọ̀ pé bò mọ́ ń sú ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní ìṣòro yìí they were already tired right from the level of courtship ló ti sú ọkùnrin yẹn tí ọkùnrin bá ti bá obìnrin sùn as at the minute yẹn ó máa kọ́kọ́ kórìíra rẹ̀ náà it is scientific a lè má lè ṣàlàyé ẹ̀ but the reason tó fi rí bẹ́ẹ̀ ni pé ọkùnrin wọn kì í wà as emotional as a woman obìnrin ló máa ń dó ọkùnrin pẹ̀lú emotion obìnrin ló máa ń sáré wà attached ọkùnrin ò kí ń wà attached much bí wọ́n torí nature pé they can have obìnrin tó bó ṣe wù wọ́n tó pọ̀ bóyá òun ló fà we really don't know the chemistry behind that thing but the point is that ọkùnrin tó bá ti lè dó ẹ time tó dó ẹ yẹn kò sí much attachment àfẹ́ tó bá ti nífẹ̀ẹ́ rẹ tẹ́lẹ̀ now tẹ́ bá wá sọ wípé ẹni tí ó nífẹ̀ẹ́ rẹ̀ tó bá yẹ pé kò nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ ìní ó fi hate ẹ̀ pé definitely tó bá hate ẹ̀ tẹ́lẹ̀ kò lè kórìíra rẹ̀ báwo ló ṣe wá mẹ́ẹ̀ tó nífẹ̀ẹ́ rẹ̀ then ẹ̀yin tẹ́ sáré mọ́ ń gbóbò lẹ̀ tẹ́ sáré mọ́ tán ẹ pàdé ara yín lónìí ọ̀la ẹ ti ń dóra yín báwo lẹ ṣe máa ń mọ̀ pé ọkùnrin nífẹ̀ẹ́ yín báwo lẹ ṣe máa prove love because naturally tó bá ti ní ìbálòpọ̀ pẹ̀lú èèyàn chemical tó máa bond ẹ pọ̀ yẹn ẹ ti máa bonding yẹn ló máa mú ọkàn ẹ desire láti rí ẹni yẹn kì í ṣe pé ìfẹ́ gan natural ìfẹ́ nígbà tí ìbálòpọ̀ bá ti wáyé bó o lẹ́yìn ṣe máa ń mọ̀ bóyá ẹni really fẹ́ràn yín because personality ó yàtọ̀ sí pé yàn dó ẹ the fact pé yàn dó ẹ fífà wá sí ọ̀dọ̀ rẹ tí ọkàn rẹ ó mọ̀ fàwọ́dọ̀ rẹ kì í ṣe pé ọ̀dọ̀ personality ẹ lọ́kàn rẹ ń wá òbó ẹ tó fẹ́ dó ló lè so many things ló lè mú ọkùnrin máa wá sọ́dọ̀ obìnrin number one tí ọkùnrin ò bá tí ì dó ẹ at least ó sì lè máa wá kó máa show interest kó máa wo ìrìn àjò ẹ bó o ní ṣàlàáfíà lọ wà nǹkan tó bá ti di pé ń dóra yín ọ̀ ní lè differentiate between ṣé òbò ló ń torí ẹ̀ wá ni àbí personality rẹ. That's why we are saying take time to build love, take time to build relationship, take time to build friendship. Somebody that cannot survive as your friend, how can he or she survive as your spouse? Ṣé ìwọ mọ̀ pé ìfẹ́ máa ń tán o wáìnì tó tán ní Cana Galilee tá a bá fẹ́ interpret it can be interpreted to wípé ìfẹ́ tán. Thank God pé Jesus was invited. Nígbà tá a bá ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run wa tá a ní ìbáṣepọ̀ pẹ̀lú ara wa tó ṣe wípé a ní good friendship relationship or this cordiality tó ṣe wípé bẹ́ẹ̀ ṣe ríra yín náà lẹ bẹ̀rẹ̀ sí ń dóra yín how do you build that's why you see things just scatter ẹ mọ̀ wá wò pé ṣáwọn ẹni yìí ṣé wọn fìgbà kan jọ̀rẹ́ ṣé wọn fìgbà kan ṣọ̀rẹ́ náà tẹ́lẹ̀ ni wọn tiẹ̀ fẹ́ ríra wọn mọ́ mi sọ pé gbogbo tí wọ́n túká pé wọ́n dóra wọn ló fà á bet as a young person tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń build relationship take time to build love take time to know one another because ẹ̀yin tẹ́ mọ́ sáré ń dóra yín gan bó o lẹ ṣe mọ̀ pé ìfẹ́ mi lẹ́ni ní bó o lẹ ṣe mọ̀ pé this person has my interest in mind báwo lẹ ṣe máa ń mọ̀ ọkùnrin tó nífẹ̀ẹ́ yín gan how do you prove love because tẹ́ bá ti ń dóra yín ọkùnrin yẹn ibi tán bá ti róbó ọ̀fẹ́ náà máa ń pọ̀ sí jù o ò lè mọ̀ bóyá torí òbó ẹ gan ló ṣe ń wá o ò lè mọ̀ bóyá torí wípé òbó ẹ ò tí ì ṣu as at the time tó bó ẹ bá ṣu yẹn ìgbà yẹn ló tó máa mọ̀ pé kò sífẹ̀ẹ́ that's why most relationship táwọn èèyàn pariwo ẹnu káàkiri yìí what they have is a fornication partner not even a relationship because tẹ́ bá ń sọrú àwọn ọ̀rọ̀ yìí ìgbà yẹn lẹ́mọ̀ rí táwọn èèyàn mọ̀ mú àwọn àṣàṣàn kan wá pé àwọn kan nìyẹn wọn ò dóra wọn tán fi márì wọn ní problem àwọn kan ò dóra wọn tán fi ṣe gbá wọn ní ẹ̀rí àwọn tí wọn ò ní ṣòro àfàwọn tí wọn ṣe tí ọ̀dà àwọn yẹn lẹ̀ ń rí bí àpẹẹrẹ àwọn tí wọ́n we understand pé
àwọn míì wà mọ́ wọ́n sábẹ́ òrùlé yẹn láti purọ́ bẹ̀t má wulẹ̀ parọ́ in tó bá jẹ́ ni kó sọ. Èmi ń try láti sọ pé ẹni tó pàdé lónìí tẹ̀sí tí ń dóra yín lọ́la, how do you prove love? Obìnrin ló tètè sáré mọ́ nífẹ̀ẹ́. Tó bá wo bíbélì gan, ó rí pé bíbélì ò wulẹ̀ wọ́rì nípa obìnrin pé fẹ́ràn nífẹ̀ẹ́. Ọkùnrin ni Ọlọ́run ní kí ọkọ nífẹ̀ẹ́ aya. Torí àwọn ọkùnrin wọn èé fẹ́ nífẹ̀ẹ́, wọn èé ìfẹ́ wọn máa ń rí à. I'm telling you, that's why tí ọkùnrin bá pàdé ẹ, the first thing tí ó mọ san, oko tí ó mọ san ni pé bí ó ṣe rí ẹ dó. Tó bá ti rí ẹ dó, kò sí nǹkan kan mọ́. Apart from that, ẹni tẹ́ ẹ ti dóra yín jọ, kí ló tún feel kó special about you? Gbogbo orun òbò ẹ ló ti mọ̀, gbogbo shape òbò ẹ, everything. Tó bá fẹ́ ẹ gan kò lè ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ. Tí wọ́n bá fẹ́ járọ̀ mi, ẹni tó ń fẹ́ tẹ́ ti ń dóra yín, ìwọ pé kó sọ fún un pé ó ṣe sẹ́ẹ̀sì mọ́, pé ó dóko mọ́, tí ó bá ti fi ọ the next time tí ó dó ọ, yóò dó ọ as ìyàwó rẹ̀ ni, kó lọ rè sanwó orí rẹ̀. Ó rí pé kò ní pé ọmọ. Sincerely, ìgbà kan tá lọ ṣe outreach, tá wá padà lọ ṣe follow up, pé máa ń ṣe follow up. So àwọn tí wọ́n pray sinner prayer yẹn, a máa ń pè wọ́n pé kí lẹ experience yín for the past few weeks tẹ́tí gbàgbọ́, tẹ́tí jẹ́wọ́ ìgbàgbọ́ yín, pé kí ni àwọn experience. Àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń láwọn lost relationship àwọn. Many of them, especially àwọn young ladies, wọ́n láwọn lost relationship pé nígbà táwọn ti gbàgbọ́, táwọn ti láwọn òdókó mọ́, lẹ́ni yẹn ò ti pe àwọn mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn relationship tẹ́ ẹ̀ ń rí wọ́n dóra wọn ni kò sífẹ̀ẹ́ ń bẹ̀. I'm telling you, kò sífẹ̀ẹ́ ń bẹ̀. Nígbà tí odidi ọkùnrin tó wàásù tó sọ wípé the moment tókùnrin bá dó obìnrin tán yóò kọ́kọ́ kórìíra rẹ̀ ná. Tẹ́yìn kan mo wá post preaching bàbá yẹn, ẹ̀yin kan wá lọ sísàlẹ̀ comment section yẹn wá lọ sọ pé rọ́ ló ń pa. Ṣé ọkùnrin kọ́ ló ń sọ̀rọ̀ ni? Oh, that is a man talking. Táwa bá kàwé, theory là ń kà. Theory is different from practical, and somebody is speaking. A man for that matter, wá nírọ́ ló ń pa. Ṣé nítorí àwọn tí ń dó yìí kí wọ́n má bàa mọ àṣírí yín? Tí èèyàn especially ọkùnrin tí ò sí fẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀, tí ọkùnrin bá ti lè dó ẹ, kò sí yìí kankan bẹ̀ mọ́. Apart from that, kò tún sí trust. Torí mo rí ní comment tí èèyàn kan sọ pé ṣebí tó bá jẹ́ pé ó nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀ kò ní kórìíra rẹ̀. Fine, kò ní kórìíra rẹ̀. Ṣé obìnrin tó ti ń dó, ṣé o lè trust yẹ tó ti ìfẹ́ o? Tó bá gbóyún wá lọ́la, sọ ní doubt oyún yẹn. Because ọkùnrin tó ti ń gbà fún, ó máa believe nínú ẹ̀mí rẹ̀ just like any other normal person. Pé bọ́n ṣe ń gbà fóun lọ tó ń gbà fẹ́ lómi. Bóun ṣe toast ẹ tó mú sí ẹ lórí tó gbà tó dẹ̀ ń gbóbò lẹ̀ fóun. Bẹ́ẹ̀ náà lẹ́lòmíì náà lè toast ẹ kó gbà kó sì mọ́ gbóbò lẹ́fẹ́ nìyẹn. Normal. Ẹni tí o qualify fún nǹkan tó dẹ̀ fún ẹ ní nǹkan yẹn, jọ̀ọ́ ṣé tẹ́lòmíì náà bá dé tẹ́niyẹn náà bóyá ṣe ló bribe ẹ̀, ṣé kò ní fẹ́ nìyẹn náà? As a rational thinker, anybody ṣe lè ronú nìyẹn. Anybody can think that way. A normal human being can think that way. Nítorí ẹ̀ lẹ́ṣẹ̀ rí àwọn míì, ó mọ̀ pé tó bá lóyún, tó bá sọ fọ́kùnrin pé o lóyún, tó bá sọ fún ẹ pé o dẹ̀ ṣọ́ pé òun ló ń lóyún, ó mọ̀ pé insult nìyẹn. That's an insult. If a man is telling you pé òun doubt oyún tó sọ pé o ní fóun, that man is insulting you. So ńlá ṣe sọ pé take time to build yourself. Àwọn míì wà tó ṣe yí pé àwọn ọkùnrin tí wọ́n ń fẹ́, àwọn ìyá ọkọ yẹn especially, ṣe mọ̀ pé obìnrin, it is well with us. Àwọn náà máa ń gba wájú gbẹ̀yìn. Àwọn ìyá ọkọ míì wọ́n sọ wípé tó bá ní oyún ò lè fẹ́ àwọn. Jẹ́ kọ́ ọmọ wọn máa bá tiẹ̀ lọ. Àìmọye àwọn cases àwọn tó bá lóyún ò ní fẹ́ wa, tóbìnrin ó lóyún tán tí kò ní fẹ́ mọ́ dàárọ̀ yìí, tó ṣe wípé ló sọ ẹlòmíì di single mother dè ní. Tó o bá mọ̀ wípé ẹni tẹ́ ń fẹ́ ẹ ti ń dóra yín láti bí ọdún 8, ọdún 4, ọdún 7, ọdún 5. Mo ti sọ rí, kò sí relationship, kò sí intense study láàrin oṣù 4 sí ọdún kan. Tó bá jọkùnrin tó fẹ́ kàn ṣe, tẹ́yin méjèèjì fẹ́ kàn ṣe. Láàrin oṣù 4 ọdún kan, lè study ara yín tán. I'm telling you, kò sẹ́ni náà láyé yìí. When you think you have known him or her, he or she opens another chapter for you. Because human being, a man change. So ẹni tó wá study fún 10 years yẹn, irọ́ lẹ̀ ń pa. Tó o bá wà ń bẹ̀ for so many years, tẹ́ ẹ fẹ́ ra yín wọlé, òbó ẹgán àti ṣú lọ́nà. Irú àwọn ọkùnrin yẹn tán bá ti rẹ́ni tán fẹ́ láàrin oṣù 2, oṣù 3, wọ́n kàn sáré lọ màná ni. Tán bá ti màná, wọ́n sáré fẹ́ nìyẹn lóyún.
wọ́n á wá dájọ́ wedding later because gbogbo gbọ̀ngúdú tá à ń jó tá à ń lùlù tá à ń jẹ jollof rice yẹn gan kọ́ ni marriage. Parental consent ò ní ìgbéyàwó. Tán bá ti lọ ráwọn òbí wọn tí wọ́n ti ṣàdúrà fún wọn nù sitting room tí wọ́n ti fúnra wọn lówó tí wọ́n máa exchange ṣe dáórì ni wọ́n máa pè wọ́n honestly wọ́n ti dọkọ àtìyàwó tí wọ́n bá dóra wọn kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ tóró ti lọ rè tọrọ rẹ̀ wọ́n sì ti yọ̀ǹda rẹ̀. So gbogbo àwọn tó ń ṣe engagement tí kò ń ga gàgàrà yẹn gan kì í ṣe pé gbogbo wọn náà dẹ́ṣẹ̀ wọ́n ti agree àwọn òbí yẹn ti yọ̀ǹda rẹ̀. So ìwọ tó wá ń bẹ láti bí ọdún 8 kó wá ráwọn òbí ẹ kó wá sanwó orí ẹ tí ọ̀wáhùn ẹni tó fẹ́ ó ti sáré lọ fẹ́ nìyẹn ó ti lọ ṣèmànà ráńpẹ́ ó ti fẹ́ nìyẹn lóyún abádọ́dọ̀ ẹ abá ní o mọ̀mọ́ bínú ọmọ kan mọ̀ ti lóyún fóun bí ó sì fọgbọ́n já ẹ lẹ́nìyẹn látọdún 8 tó ti ń ṣòfò ara. Ẹni tó bá ti ń dó ẹ sọ fún un pé ò gbà mọ́ kó lọ dáná rẹ tí ò bá ní fi ọkọ mọ́ lọ tó bá lò ẹ fọdún 2 ṣé ò bẹ́tà kó lò ẹ fún ọdún 8 pẹ̀lẹ́ kan sàn jù kan lọ. Ìwọ tán ti ń dó àwọn èèyàn gidi tí wọ́n fẹ́ ọ tí wọ́n ṣe ọ láǹfààní kò jẹ́ wọn ó ríran rí ọ tóró ti ń tẹ̀lé ọ ẹ ti ń tẹ̀lé ra yín ṣóṣóṣó ó sì ti mọ̀ pé òun ò ní fi ọ. Ẹni tọkùnrin bá fẹ́ yóò tètè fẹ́ jẹ́ kó di tòun nítorí ó ti mọ̀ pé bó ṣe ń wù òun ní ọmọ wu ẹlòmíì. Bẹ́ẹ̀ tí ń dóra yín already after tó ti bó bá fọ́kọ náà kò lè ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì gbogbo ṣùmùṣùmù ayé ẹ̀ gbogbo dáadáa ayé ẹ̀ tí wọn ò wúlò ló ti lò fún tí wọ́n wàá wúlò fún gan wọn bá nǹkan kan láyé ẹ̀ mọ̀ kòròfo lókù. Láṣẹ máa ń sọ tó bá tí ìfẹ́ ọkọ mọ́ dòókó ọkùnrin tó bá fẹ́ dó ẹ lọ fẹ́ra yín kò sí tó burú nu pé kéèyàn wúra èèyàn honestly kò sí tó burú ń bẹ̀ tẹ́ bá ti wúra yín instead tẹ́ fi mọ́ dẹ́ṣẹ̀ ẹ sáré lọ dáná kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní torí you don't even know mọ̀ bóyá ẹni ìgan ò nífẹ̀ẹ́ rẹ bóyá kò rí ti ẹ rò at the end of the day ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ẹ ti gbára lẹ̀ tán wọ́n ti dóyín for so many years kẹ́ tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ tó yẹ kẹ́ ẹ mọ̀ láàrin ìṣẹ́jú kan sí kejì. So èmi ò ní ẹ mọ̀ dóko èmi ò ní ẹ mọ̀ dóbò tí gbàgbọ́ yín bá gbé ṣùgbọ́n ẹ mọ̀ ronú ìfẹ́ dà where is love gan ibo lẹ́ where are you heading to. Tẹ́ ẹ bá mú dídó kúrò nù relationship mi báyìí relationship wọn ò break ni torí nǹkan kan tí wọ́n ń ṣe nú ẹ̀ náà nu wọn láǹfààní kankan tí wọ́n hàdì sí value ara wọn ìwọ obìnrin ló dẹ̀ máa lose na you go lose torí ẹni tí ọkùnrin yẹn máa fẹ́ kò lè ìrìn àjò relationship wọn ò lè pẹ́ within few months ni ó ti níyàwó náà nu ìwọ lọ ló rẹ̀ ń lòkulò. Ẹ má máa tanra yín nǹkan tá à ń sọ nìyẹn kò sí tọkùnrin àwọn ọkùnrin náà mọ̀ kò sí nǹkan tó ń study lára obìnrin láàrin ọdún 6 ọdún 8 yàtọ̀ fẹ́yìn tẹ́ ẹ bá wà níléèwé tẹ́ ẹ mọ̀ pé ẹ busy moreover yín tí ọba tí ì ṣetán láti fẹ́ yàwó fọ́kọ kí lọ́ọ̀bù ṣe mọ́ ní boyfriend ọ̀pọ̀lọpọ̀ yín boyfriend ló bá yé yín jẹ́ torí the time tẹ́ ẹ̀ ń gbé boyfriend kiri àwọn ẹni àlàáfíà tí wọ́n fẹ́ yín tán dìídì ti rẹ́dì tán ti ní téèyàn fi ń tọ́jú obìnrin tán níṣẹ́ lọ́wọ́ tán rẹ́dì láti help ayé yín tẹ́yìn náà rẹ́dì láti help ayé wọn wọ́n ti rò wípé o ti engage o ti ní boyfriend ni ò jẹ́ wọn ó wá wọn sì mọ̀ pé boyfriend yẹn ó kàn ń dó ẹ̀jẹ̀ ni kò ní í fẹ́ ẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn relationship lónìí wọ́n kàn ń dóra wọn ni ìyá ọkùnrin ti mọ̀ pé òun ò ní fẹ́ ẹ ó ti mọ̀ dẹ́nà ẹ̀yin ọkùnrin náà tẹ́ ń dóbò ọ̀fẹ́ irú yín wọ́n máa gbé ọmọ àlè wá fún yín torí ẹni tó rí lónìí tó dẹ̀ dó lénìí tó dẹ̀ gbóyún wá fún ẹ lọ́la even bó o bá fẹ́ deny pé wọ́n kọ́ lo lóyún gan yóò sá àkọ́kọ́ náà náwó kan tó ọ̀sẹ̀ kọ́ ọ tó lè sọ wípé ìwọ lọmọ ìwọ kọ́ lo ní tó o bá ti dódòkúdò ò lè gbégbèkúgbè tó o bá ti dóbò kóbò wọn lè gbọ́mọkọ́mọ wánú pásẹ́ẹ̀jì yín. Àwọn káyọ́ àìdídó káyọ́ àìbálòpọ̀ táwọn èèyàn ń ṣe káàkiri yìí òun ló ń fa pọ́blẹ́mù sínú ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn. I understand the fact wípé àwọn míì wà tí wọ́n ti táyé wọ́n ti bàjẹ́ sínú tí wọn ò ní jẹ́wọ́ òun la fi ń sọ wípé ẹ lọ ṣe clinical test ẹ ṣe genotype ẹ ṣe fertility ìwọ obìnrin tó bá mọ̀ wípé o kì í ṣe virgin sọ fún ọkùnrin wípé o ti mọ ọkùnrin o kì í ṣe virgin o ṣùgbọ́n even tó o bá kì í ṣe virgin gan shall we continue to sin? Ó ní ṣé a lè tẹ̀síwájú láti mọ dẹ́ṣẹ̀ ká ní kórí ọ̀fẹ́ ọmọ wa pọ̀ sí i. Tó o bá ti mọ̀ pé o tí ì mọ ọkùnrin sọ fọ́kùnrin pé o tí ì mọ ọkùnrin o tó o bá sì ti mọ̀ pé o tí mọ ọkùnrin àmọ́ o ṣe mọ́ o tí o bá ti lè fi ọ ọmọ lọ because yọ́ lọ náà ni tẹ́lẹ̀ rí yọ́ lọ náà ni ọkàn fẹ́ ló ọ̀yọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òbò tán gbé dénú ilé ìgan òbò gan ti sú ọkùnrin kan tó délé tìǹsẹ́lì
àwọn kan tí wọ́n ní wọ́n ṣe kọ́ṣíìpù ọdún mẹ́wàá ìgbéyàwó wọn kò jọ ọdún méjì lọ wọn ṣe kúkú kọ́ntínú kọ́ṣíìpù bóun kọ́ṣíìpù ṣe wá gùn gan ju ìgbéyàwó lọ because gbogbo ohun tó yẹ wọn ó ṣe nínú ilé wọn ti ṣe níta so ọkùnrin yẹn ẹ̀ lè fọ́ọ̀sì ọkùnrin because òbò tí ò lè kó ẹ̀ mọ́ òbò tó ti sú okó ẹ̀ tó gbìyànjú tó kó ẹ̀ ò lè inú máa bí ọkùnrin sírú òbò yẹn ni because tí ọkùnrin bá wà níbì kan tí ò jẹ́ kí ó lè exercise strength ẹ̀ especially nípa ìbálòpọ̀ kò ní fẹ́ lọ ọbẹ̀ mọ́ ibi torí ẹ̀ bá ti ń wú tó kó ẹ̀ ti ń le tó ti ń rí agbára ìbálòpọ̀ ẹ̀ yẹn exhibit ibẹ̀ nínú ẹ̀ máa dùn láti lọ so ṣé wàá ní báyìí fire by force kan jókòó síbẹ̀ ni so at the end of the day everything will still bounce back on the woman ìlà ṣe ń sọ fún yín ẹ take time láti mọ ẹni tó fẹ́ràn yín because báwo this question still remain in my heart pé àwọn tó máa ń sáré dóra wọn yìí báwo náà ṣe máa ń mọ̀ pé ní gan nífìhàn báwo náà ṣe máa ń prove love because ẹni tẹ́ ẹ ti ń dóra yín naturally ẹni yẹn máa wá ibi tó bọ̀ ọ̀fẹ́ bá wà ọkùnrin máa rọ́ lọ bẹ̀ sincerely so báwo lẹ ṣe ń prove ìfẹ́ báwo lẹ ṣe ń mọ̀ pé yes this is love fáwọn mọ̀ pẹ́ lómi lè pretend tó bá tíwọ̀ gan tó ní tójú bá farabalẹ̀ yóò rí mú ọlọ́run nìkan ló pé tán bẹ̀ èèyàn nípa ti èèyàn náà téèyàn ó kó tó bá mọ̀ pé obìnrin ni ọ́ tó dẹ̀ mọ̀ wípé o ti rìn àwọn ìrìn àjò kan tí ọ̀dà jẹ́wọ́ fún èèyàn tó fẹ́ fẹ́ ẹ tí ò bá fi ọ yóò fi ọ tí ò bá ní fi ọ yóò mọ̀ ọ lọ sì jí ó yẹ pé ọ̀ ṣe mọ́ o àfi tẹ́ ọ bá rẹ́ni tí ó fi ọ tó fi ọ tí ò bá lè dúró yóò mọ̀ ọ lọ ìwọ tó sì mọ̀ wípé ọ ti bímọ tó bá mọ̀ wípé kó lọ fẹ́ ìgbàgbọ́ ọ̀nà rẹ gbé pé kọ́ ọmọ ọdún kó láì jẹ́ pé wọ́n fi ọ gbogbo tó o bá fẹ́ ni ọ sọ ṣùgbọ́n wípé kẹ́ wá fíù pé ẹ lè máa ṣe nǹkan tó yẹ pé ó lòdì at the end of the day it will still bounce back on you especially obìnrin ọkùnrin ò fi bẹ́ẹ̀ ní much to lose pàbàmbarì tí wọ́n lè ṣe fọ́kùnrin náà nìkan gbọ́ máa lè wà fún ọkùnrin tí bá ń dóbò ọ̀fẹ́ kiri àdúgbò wọn kọ́ máa lè wà lé rẹ̀ kò sí nílé rí ọkọ̀ kò nílé náà máa lé ńkọ̀ tóró ní ń dóbò illicit òbò káàkiri lẹ́lẹ̀ ìyẹn nìyẹn ṣùgbọ́n ìwọ obìnrin tó ti mọ̀ pé ẹni yóò nífẹ̀ẹ́ rẹ òbò rẹ lásán ní ń dó kí ló dé tí o ní boldness láti sọ fún un pé kó máa lọ o nílò ìgbésí ayé rẹ gbàdúrà fún oore ọ̀fẹ́ tí ò bá sí oore ọ̀fẹ́ fún àwọn tí wọ́n ti wà involve nínú ìbálòpọ̀ ni tí ò bá sí oore ọ̀fẹ́ àti dúró àní mọ́ sọ where is the place of grace tá a bá ní ẹni tó ti ń ṣe tẹ́lẹ̀ kò ní lè dúró mọ́ níbo ni grace wà there is grace fún ẹni tó bá mọ̀ pé òun ṣetán láti change láti yí padà ìyẹn ò dífá fún wípé kẹ́lòmíì dé kọ́ mọ́ wàá jẹ́wọ́ ìrìn àjò tó o bá rìn tètè sọ ẹgbẹ́ra yín lọ hospital àwọn tí ọlọ́run fún lọ́gbọ́n láti máa ṣe àwọn test ọlọ́run ló fún wọn wisdom yẹn sà ẹ lè ṣe fertility test ibi ayé ẹ bá dáa tó tún ṣe dé kẹ́ ẹ wò ó sọ wà normal torí bàbá tún rí mi náà tíyùn náà tó ẹ tún rí ìrùn mú pẹ́ tún dóra yín tíyùn tún dúró fún bí ọdún bíi mẹ́jọ tó tún jọ ọ lẹ̀ tí mi tó dé tíyùn náà tún dúró fún bí ọdún bíi méje ńgbà bá rò mọ́ tilẹ̀ sórí wípé sọ́márì ayé ẹ̀ gan báyìí o ti fẹ́ ńgbà bá fi approximate ẹ̀ ọlọ́run lọ́mọ tí ó kù ń bẹ so that is what we are saying àwọn tí wọ́n ń ba sábẹ́ umbrella yìí pé ànídóra wa ká tó fẹ́ yàwó kàbí ká tó fọ́kọ àwọn ni wọ́n ń bastardize ọ̀rọ̀ yẹn it still does not change the standard of God yàtọ̀ fún standard of God gan standard of culture and nature ọkùnrin tẹ́tí ní ìsìn kẹ́mi jọkùnrin nísìn kí n mọ fẹ́yàn kan kí n ti mọ dó ẹni yẹn jọ ṣé tẹ́ni yẹn bá gbóyún wá ṣé mi ní dáùtù oyún yẹn máa dáùtù ẹ̀ torí màá fíwù pé ìkúkú fi ọ tó fi ń gbà fún mi bóyá lòmíì náà ó ti ń gbàfẹ́ lòmíì bẹ́ẹ̀ ó tèkì ọkùnrin tí ó bá bóyá ó bá nífẹ̀ẹ́ tàbí wherever kó sáà fi gbà bẹ́ẹ̀ nínú heart of heart ọkùnrin díjọ́ tó ti bẹ̀rẹ̀ sí ń gbóbò lẹ̀ fún tó ti ń dó ẹ̀yẹn ọjọ́ yẹn ni ìfẹ́ yẹn ti ń dínkù ọjọ́ yẹn ni trust yẹn even the person tó nífẹ̀ẹ́ gan might start disrespecting you because ó ti rí ẹ tán kò sí nǹkan kan mọ́ tó bá dẹ̀ lóun lọ ò ṣe mọ́ ìwọ ló lose bẹ́ẹ̀ yẹn òun ò lose nǹkan kan ìlà ṣe ní take time to build trust take time to build love take time to build friendship is very important take time to build all of these things so that at the end of the day ẹ mọ̀ wípé tí ò bá tiẹ̀ wá padà wọ́ọ̀kì pé ọlọ́run ò kọ́ ni ṣóyé wa ẹ má jẹ́ kí á gbàgbé gbogbo àwọn ètò wa tá la fẹ́ ṣe fún àwọn boy child it is well with me I have a lot of things I'm busy and nísìnyí gan I'm still going somewhere to go and submit a particular proposal let me show it to us
mo fi sínú laptop bag mi. So I needed to do all of these things to, have you seen it? I needed to submit this and ẹni yẹn gan kọ́lọ́run jẹ́ n bá wọn ní around me. So and I have a lot too. I have a whole lot of things, but mo ń try láti gather àwọn material information for us to talk about the boy child, ọmọ ọkùnrin. A ti ṣe the girl child, a ti ṣe yẹn bí ẹ̀ẹ̀mejì ní gbogbo last year and early this year yẹn a sọ̀rọ̀ nípa ọmọ obìnrin. Then nísìnyí ọmọ ọkùnrin tó rárí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin gan wọn ò fi gbogbo ara bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ tààrà. Àìlẹ́kọ̀ọ́ náà ni mọ́mọ́kùnrin máa dó ẹni òbò tó bá ti rí. Sincerely, ìní mọ́mọ́kùnrin míì pa ẹni tó fún lóyún tì, wàá fúnyàn lóyún, bó ti ẹ̀ fẹ́. Bó ti ẹ̀ fẹ́ torí kìí ṣe gbogbo òbò tọkùnrin ń dó, ọ̀pọ̀lọpọ̀ òbò tó ń dó wọ́n useless àwọn ọmọbìnrin yẹn ni ó ti mọ̀ pé àwọn ò ní fẹ́ bẹ́ẹ̀ tọ́jú ọmọ. Ọkùnrin míì tí ò rẹ́ni tọ́jú rẹ̀, tí ò mọ bó ṣe ń take responsibility, kò experience pé kí bàbá wà responsible fún ọmọ. Báwo ló ń gan ṣe fẹ́ wà responsible fún ọmọ tó náà bí? Àìlẹ́kọ̀ọ́ ni. Ọkùnrin míì tí ò bá dó obìnrin kò lè ṣoore fún obìnrin, kò lè tí ẹ ṣe àánú fún obìnrin. Àìlẹ́kọ̀ọ́. Kí ló wà ń bẹ̀? Tí èèyàn bá lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, there is blessing in giving than receiving. Tó o bá sì lè ṣàánú rẹ̀ jẹ́ ọmọ lọ lálàáfíà, wọ́n wulẹ̀ compound ìṣòro rẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn compound ìṣòro wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn single mother yìí ẹ ti take advantage of them. Àìlẹ́kọ̀ọ́ ọkùnrin ni. I'm telling you, àìmọye ọkùnrin míì tó ń ti discipline ara wọn tí wọ́n ní ẹ̀kọ́ tó yẹ pé they discipline themselves tó yẹ pé you cannot even tó bá náà kan wọn fún wọn lóyún wọn wá lọ́dọ̀ ẹnìkan olóhùn kọ́ wọn lọ́dọ̀ ẹlòmíì olóhùn lè gbé wá sẹ́nu ọ̀nà wọn. Tí òdòdó kúdò bó náà ṣe fẹ́ gbé ọmọ kọ́mọ wá ká mọ́lé. Gbogbo ọmọ tó bá rí tó bá fẹ́ lọ rèé mọ àwọn òbí rẹ̀ kó o mọ inú ìkòkò dúdú tí ẹ̀kọ́ funfun rẹ̀ ti jáde. Kódà kó ṣe ilé alábẹ̀rẹ̀ wọ̀ nílé wọn, ibẹ̀ náà ti bí lọ rèé tó. Ìyẹn gan tún máa fún wọn gan ní respect, ó máa add value to you as a man. So a máa try láti ṣètò yẹn, Ọlọ́run á fún wa ṣe. Màá create awareness tá bá ti fẹ́ ṣe. Thank you so much. Ẹ̀yin tí ẹ ti máa ń wo fídíò mi tó máa ń gùn, you guys are trying. This is over 20 minutes now. Even if you watch it to this level, you really try. So máa sọ fáwọn èèyàn comment section, fídíò tó bá gùn ra wò wọ́n bá tó bá lè wò rán fídíò kù lẹ̀ tọ̀. It is well with us. Thank you so much, guys. Love you. Bye bye.